wàhálà owó tuntun ó yẹ kí wọ́n ti yọ Emefiele kúrò nípò. Oluwoo ló sọ bẹ́ẹ̀. Ọba Abdulrasheed Adéwálé Adékànbí tí í ṣe Olúwo tìlú Ìwó ti sọ pé níbi tí nǹkan bá ti dára tí orílẹ̀-èdè sì ní àwọn adarí gidi, kò yẹ kí gómìnà báńkì àpapọ̀ ilé wa Godwin Emefiele sì wà lọ́fíìsì rẹ̀. Ọba Adékànbí ṣàlàyé pé ìjọlójú ló jẹ́ pé wọ́n lè kó gbogbo owó àtijọ́ kúrò nílẹ̀ pátápátá láìsí ètò àwọn owó tuntun tí àwọn aráàlú yóò máa ná. Oluwoo tó sọ̀rọ̀ yìí lásìkò tó ń gbàlejò àwọn ọmọ òrukàn, àwọn tó kù díẹ̀ káàtó fún àtàwọn àkàndá ẹ̀dá láàfin rẹ̀ láyàjọ́ olólùfẹ́ sọ pé ìnira tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń dojú kọ báyìí kí wọ́n tó rí owó náà ti pọ̀ jù. Ó ní kò sí irọ́ nínú ọ̀rọ̀ Sultan Sokoto Alhaji Saidu Abubakar, ẹni tó sọ pé ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, inú sì ń bí wọn gidigidi, ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lábẹ́ ìjọba tó wà lóde yìí. Oluwoo ní báwo ni kò ṣe ní sí olórí tí yóò fi àìdùnnú rẹ̀ hàn sí bí Godwin Emefiele ṣe wà lọ́fíìsì rẹ̀ títí di àsìkò yìí. Ó ké sí àwọn ìjọba lẹ́kalẹ́ka láti gbé onírúurú ètò tí yóò fi ìfẹ́ hàn sí àwọn tí kò rí ọwọ́ họrí láwùjọ, tí yóò sì fún wọn ní ìrètí kalẹ̀. Ọba Adékànbí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọmọ Nàìjíríà kò fi ìfẹ́ hàn sí àwọn aláìní rárá, èyí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí sì nìyí tó ń fi gbé ìgbésẹ̀ láti mú inú wọn dùn. Ó ní ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọba, n kò lè sọ pé mo ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà lọ́wọ́. Tí mo bá jẹ báńkì lówó, èlé yóò máa gùn lójoojúmọ́, ṣùgbọ́n wọ́n kó owó mi sọ́dọ̀ báyìí, kò sì sí èlé tó gun orí ẹ̀. Mi ò rò pé Nàìjíríà ń dàgbàsókè rárá, kò ṣeéṣe láti pààrọ̀ owó ká sì tún kó owó kúrò nílùú nígbà kan náà, kò bójúmu rárá. N kò rò pé ó yẹ kí Emefiele sì wà níbẹ̀. Ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà, wọn kò láǹfààní sówó wọn, ìwà burúkú gbáà ni, ó yẹ kí wọ́n tún inú wọn rò. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.